ورحمة الله وبركاته. هذه قصيدة لتحية شيخي وفضلتي عبد الغفار الدكتور الشيخ عبد الغفار أدينكم. eléyìí jẹ́ ọ̀rọ̀ kan àti orin tí a mú wá láti fi ṣe ẹ̀yìn fún ẹni tọ́nà ọba ti kí tí ń ṣe Maulana Sheikh Abdul Ghaffar bin Sheikh Muhammad Salisu Alao Adénẹ́kàn. فشكري لمن حاز العلوم مع التقى. ẹ̀yin ọlọ́wọ́n ọba àpọ́nlé ọlọ́wọ́n ọba fún ẹni tọ́nà ọba ti pọ́nlé ẹni tó já sí pé ọlọ́wọ́n ọba fún ọ ní ìyọ̀ǹda láti ní mímọ́ láti níbẹ̀rù ọlọ́run. وذا شيخنا عبد الغفور أدينكم. ẹni tá ń ròyìn ẹ̀ yìí tá ń sọ̀rọ̀ pa òun náà ni bàbá wa àgbà Dr. Maulana Sheikh Muhammad Abdul Ghaffar bin Sheikh Muhammad Salisu Alao Adénẹ́kàn. بالله نجا أكثر الناس من غدا. ọlọ́run bá ṣe wọ́n ní irinṣẹ́ tọ́lọ́run bá fi ń la gbogbo àwọn ènìyàn kúrò níbi ìpanu náà ayé. جزاك الإله الدهر يا بنا أدينكم. ọlọ́run bá ọkọ bá a sọ yín lẹ́sàn-án rẹ̀ ẹ̀san tí ó ṣe déédéé gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nínú ìṣẹ̀ Islam. طبيب يداوي للقلوب من الغوا. torí ọlọ́run bá gbé yín kalẹ̀ ní dókítà tí ó máa fọ gbogbo ohun tí ń bẹ nínú ọkàn ọmọ ènìyàn ní gbogbo ohun tó lè mú kó sọnù kó má da ọlọ́run ọba rẹ̀ mọ̀mọ́. بإخلاص صدر فيك يا بنا أدينكم. kò wá sí nǹkan kan tẹ́ fi ń ṣèwòsàn náà òun náà ni pé kí ni ká máa fi àfọ̀mọ́ ọlọ́run ọba ká máa fi fọ gbogbo àrùn tí ń bẹ nínú ẹ̀mí ká máa fi fọ́ kúrò. بنور علوم الدين نلتم مفاخرا. ayé ń pa yín lé lọ́tún ayé ń pa yín lé lọ́sì kò sí ohun tó fàdí àpọ́nlé òun náà ní pé ìmọ̀ ẹ̀sìn tẹ́ ẹ mọ̀ gbogbo ọmọ tẹ́ ẹ mọ̀ tẹ́ fi ń tú tẹ́ fi ń yí àwọn èèyàn nínú ayé náà ló ń fa gbogbo àpọ́nlé tí wọ́n ń pa yín lé. كذاك الأولى شيخي يا بنا أدينكم. ọlọ́run bá wá ṣe yín lẹ́ni tí wọ́n ń fi yọ̀gàn lásán ọlọ́run bá tún wá gbé yín sípò ọlá ipò ọlà nínú ayé. فصيح بليغ مرشد متفنن. ọlọ́run bá ṣe yín ní ẹni tó dá láwọn tó yẹ pé tó bá ń sọ̀rọ̀ àtọmọdé àtàgbà yóò máa rí ẹ̀kọ́ tiẹ̀ mú bẹ́ẹ̀. نظير كجال في الملا أبناء أدينكم. ọlọ́run bá ṣe yín lẹ́ni tó yá sí pé ní ìwòye sí yín láàrin àwọn ìjọ ó wọ́n tẹ́ ń pé nǹkan kan tí ò ṣe fowó rà ni. سألتك يا الله حفظا لشيخنا. òwò ọlọ́run bá bẹ̀rẹ̀ bá a fìṣẹ́ iṣọ́ àbọ̀ wa. وأهل وأولاد وصحبي أدينكم. gbogbo ohun tí ń jẹ́ ìdílé Adénẹ́kàn pátápátá gbogbo ọmọ ọbẹ̀ ní ọmọ àfẹnubí ọmọ àfinubí gangan ọlọ́run gbogbo wọn pátápátá bá a fi ṣọ́ṣọ́ gbogbo wọn. وصلي يا رحمن في كل لحظة. ọlọ́run ìkẹ́wọ́ ọlọ́run àṣeyọrí ìwọ ọlọ́run ọba ní gbogbo ìgbà ọlọ́run máa ṣábà ṣe fún wọn. وسلم على الهادي حبيبي أدينكم. وسلم على الهادي حبيبي أدينكم. àmín.